súnmọ́ ìyá wa ká bá wọn ní gbólóhùn kan sí méjì lórí ayẹyẹ òní. Àwọn ọmọ wa ẹ jẹ́ ká bá wọn ní gbólóhùn kan sí méjì. Ìyá wa akíndéwà nípa ọmọ a fẹ́ sọ̀rọ̀ nípa àṣà ilẹ̀ wa yìí. A rí wípé mama ẹ dùn ẹ̀ta mọ́mì ẹ dùn. Arówó lògùn ló yẹ kó lọ bá. Rárá ẹ̀yin gangan lẹ gbé àṣà wa ilẹ̀ gbé lárugẹ nítorí tó bá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a gbọ́dọ̀ wọ aṣọ wa ká fi gèlè bẹ́ẹ̀ ni ká fi gèlè wa sí. Nílẹ̀ tí láti ṣe aṣọ. Bẹ́ẹ̀ ni ká tó wá fi ilẹ̀kẹ̀ wa ká tó gbé bẹ́ẹ̀ ni ìyá wa fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ yín ẹ súnmọ́ wa a fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ yín. Tees college a ní primary school a tún ní college ní ilẹ̀ Abẹ́òkúta níbàyí ó wà ní Adigbe ní ẹ̀gbẹ́ Fagbemi níbàyí. Ìyá wa nínú àṣàlẹ̀ Yorùbá èwo lẹ rí jù tí ẹ fẹ́ràn tó jẹ́ pé bóyá ìmúra ni o bóyá ìkíni ni o ẹ mọ̀ pé oríṣiríṣi àṣàlá ní ilẹ̀ Yorùbá bí oúnjẹ wọn ni o kí ni nǹkan tí ẹ fẹ́ràn jù nínú àṣàlẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ ni. Tí mo fẹ́ràn jù ní ìkíni orí Yorùbá máa ń kíyàn àkàn lè sọ pé wọ́n lè kíyàn pa ni. Ẹ kú oúnjẹ o ẹ káàárọ̀ o ẹ kú ọ̀lẹ́ o ẹ kú kalẹ̀ o ẹ kú every gbogbo ìgbà náà máa ń kíyàn. Kó ń ṣe nǹkan lọ́wọ́ tó ń ṣe yẹn wọ́n á fi kí ẹ. Àwọn kan tẹ̀lé máa sọ pé Yorùbá bí nìkan bá ṣe kankan fún èèyàn tó wà nílẹ̀ Yorùbá bó jẹ́ àárín ọjọ́ mẹ́ta tó ti wọ́n sì kí i lọ ní pé ẹ ṣe wọn àná. Mo rí yẹn sọ ní ilẹ̀ Yorùbá apá abúlé yìí ti wá ní ilẹ̀ Yorùbá mo wá láti ìlú Ẹ̀gbá láti Ìkórè ní ìlú Ẹ̀gbá. Ìkórè ní ilẹ̀ Ẹ̀gbá. Ìyá wa láì fi àkóṣòfò ṣé ẹ lè sọ ọ̀kan lára àwọn nǹkan tí ẹ fẹ́ràn bóyá ní ilẹ̀ Ẹ̀gbá tí bóyá orin wọn ni o ló máa ń dùn mọ́ yín nínú ni o àbí nǹkan kan tó jẹ́ oúnjẹ kan ní ilẹ̀ Yorùbá tí ẹ fẹ́ràn láti máa jẹ ní ilẹ̀ Ẹ̀gbá. Bẹ́ẹ̀ oúnjẹ right. Bẹ́ẹ̀. Mo máa ń láì kúrè ọ̀pọ̀rọ̀ mi. Búre ọlọ́bọ̀rọ̀ pàdé mi ní Bùpá àwọn búre ọlọ́bọ̀rọ̀ tó yẹ pé pàdé mi ní. Wọ́n máa fi panla ṣáwá nǹkan gbogbo yẹn á ti tóró sínú ẹ̀. Oúnjẹ rèé. Láì tí ẹ̀wọ̀ ẹran ó ń lọ ni. Ìyá wa ẹ ṣáà lè sọ pé fẹ́ràn àmọ́ àwọn kan máa ń jẹ ẹ̀fọ́ wọ́n ní pé ẹ̀fọ́ ẹlẹ́rìí méje ṣé ẹ̀fọ́ yẹn amóhùn pé ilé Yorùbá náà ní ẹ̀fọ́ wà pẹ́pẹ́ ẹ̀fẹ́ ọmọ ní ẹ̀fọ́ ẹlẹ́rìí méje wọ́n máa ń fún ọmọ sí rẹ̀ èdè sí fẹ́ràn yẹn. Bóyá ẹlòmíì lè fẹ́ràn ẹ̀ àmọ́ ẹ fẹ́ràn ìyẹn ìyọ lọ́bọ̀rọ̀ ìyàwó ṣe ẹ lè fi ṣe ẹ jẹ́ ẹ ní orúkọ àbísọ̀. Orúkọ àbísọ̀ bí Àbíkẹ́ Àdùnní Àníkẹ́ tani ní orúkọ àbísọ̀ kan ní ìgbà ní gbàgbé pé àwọn lè fi díẹ̀ ìyàwó náà láti ń bá sọ̀rọ̀ ní àti àárọ̀. Oríkì agboolé wa. Bẹ́ẹ̀ Orí àṣà ẹnìkan ni mo mọ̀ bẹ́ẹ̀. Lórí àṣà. Kí ni òun yẹn túmọ̀ sí? Ló máa ń sọ náà ni. Ìgbórí àṣà. Wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ oríkì wọn nǹkan bẹ́ẹ̀ ìyẹn náà máa ń kọ́kọ́ sọ. Ṣáà lè sọ wípé àṣàlẹ̀ Yorùbá òun ló dùn jù nínú gbogbo àṣà. Mi ò máa ṣàlẹ̀ kù mí o débi pé a lè fi kọ̀ǹpìà a lè sọ pé ó dùn jù. A lè sọ pé àṣàlẹ̀ Yorùbá ni ó dùn jù. A lè sọ bẹ́ẹ̀. Ìyáwa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí a bá yín sọ̀rọ̀ tí ẹ dẹ̀ fi ààyè gbà wá. Ǹjẹ́ ẹ lè sọ bóyá ọ̀rọ̀ àmọ̀ràn tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ní àkókò yìí wọ́n ti ẹ̀ka àṣà wa sí àṣà wa àṣàlẹ̀ Yorùbá ti wá di nǹkan tí àwọn ọmọ ilẹ̀ Yorùbá wọn kà sí mọ́ aṣọ wíwọ̀ ẹ bá rí ọmọ mi báyìí
ìrí tẹ́ máa rí rí i pé aṣọ́mọlélé yàbí onínàbì kí ni ẹ lè sọ nípa àṣà wa àti pé àwọn ó lè fún àwọn tí wọ́n jẹ́ aráalé tí wọ́n wò wá pé bóyá báyìí ní kẹ́ẹ̀kì máa ṣe o kẹ́ẹ̀dẹ̀ bá fi ọ̀rọ̀ àmọ̀ràn yẹn sí. ẹ̀ẹ̀kan tí mo ń sọ ní pé bí wọ́n sọ ẹ̀wọ̀n báyé ìsìn ìwọ̀kuwọ̀ gòkè kò yẹ kó jẹ́ ọjọ́ Yorùbá dè nìkan la ṣe máa wọṣọ àṣà wa ẹ̀ẹ̀kan lọ́dún kò yẹ kó jẹ́ ìtìgbà yẹn kó jẹ́ aṣọ ìlú òyìnbó la máa náwó sí la máa mímí ládìrẹ́ aṣọ òkè kò sí tó ní Kampala kò sí tó ní ká má máa ràn fáwọn ọmọ wa kán máa dígbà náà máa wọ̀ kó má ṣe jẹ́ pé onígbà tí gbogbo wa bá fẹ́ wọ̀ láti máa kó sí wọn lọ́rùn lá máa yá kiri fún wọn lá máa. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín. ẹ bá tún pè mí nígbà yìí. ẹ tún jẹ́ wa ẹ ṣeun ìyáwa ẹ ṣeun o ìyáwa tá a ti bá sọ̀rọ̀ náà ni ìyáwa Adémọláké tí wọ́n jẹ́ olùdásílẹ̀ iléèwé Topsy School college àti primary school òun ni a ní ní iléèwé wa ó wà ní Adígbẹ́ Ọ̀pákó ní ẹ̀gbẹ́ Fagbems òun ló wà ẹ wò ó tẹ ẹ bá mú ọmọ yín wá ọpọlọ àdé wípé a kú ọdún àṣà òní o ẹ bá kí àwọn èèyàn ká kú ọdún àṣà òní o. a kú ọdún àṣà òní o. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ni arákùnrin Ọlájídé Samson àtàwọn èèyàn mọ̀ sí olùkọ́ ní ilé ìwé Topsy college mo ní TikTok èmi ni Uncle Sam 867 àti wípé èmi ni Ẹwàdésírè ní Facebook ẹ lè tẹ̀lé mi ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé o ire o.